الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له اللهم صل على سيدنا محمد أيها النبي الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم آمين وعلى آله حق قدره والكتاب العظيم gbogbo jọmọ sí amínà. آمين gbogbo ẹni tí ọlọ́run sì ń ṣoore fún lọ́wọ́lọ́wọ́ ó lè máa rò ọlọ́run ò tí ì ṣoore ní ìfọ̀n àmọ́ ní pé òun bẹ̀rù sọ pé Allahu akbar. Allahu akbar. ọ̀pọ̀ lóhùn káwọn náà tó àsìkò tá a wà yìí káwọn náà tó bẹ̀ ká tún lójú báyìí lọ ṣùgbọ́n náà ti gbóhùn lẹ́nu wọn ó bá jẹ́ pé wọ́n ṣì ń mí sọ pé Allahu akbar. Allahu akbar. àbí ọlọ́run aláàánú wa olóore wa olùdarí wa olùpèsè fún wa. ọba tó dá gbogbo wa tá a jọra wa a kọ̀ọ̀kan wípé lágbádá jọ lágbádá náà wọn láwọn jọ bàbá ẹ̀ púpọ̀ a jọra wa ojúlówó òwò ni wọn gbọ́dọ̀ tóbi mọ́. lẹ́yìn ìgbà tá a kí ọlọ́wọ́ bá torí ọjọ́ tó ti lọ a lè kí i tán àmọ́ kò sọ pé Allahu akbar ló ti kó gbogbo ẹ̀ lẹ̀ tí wọn náà bá fẹ́ jẹ́ ní ọ̀la ìsọ pé Allahu akbar. Agbára rẹ̀ akọ́rọ̀ ìfẹ́ àlékún rẹ̀ fọ́gàlá ọ̀gá àgbà Nábì wa Muhammad. Nabi gara lọrin. Sallallahu alayhi wa sallam. شئت في دارين تزاد فكثر بي صلاتي على محمد فكثر بي صلاتي على Kò sí iye sàárà tó lè wọ́n ṣe, òun náà fóṣoṣù lọ sí Umura. Ó ní ilé bá sì ń mú òṣè, ó sọ pé sallallahu alayhi wa sallam. Torí ànábì yìí bí ìbá ṣòro lówó láti lẹ́ni tí ń jẹ́ ọlọ́wọ́ bá Allah. Ó sọ pé sallallahu alayhi wa sallam. Ọlọ́run àti ànábì àtọwọ́ àtàwọn ará ilé rẹ̀. Àtàwọn sọ̀hábà rẹ̀. Pẹ̀lú àwọn tí wọ́n gbà fún pátápátá. Gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run kó bá wa kẹ́ wọn. Mọ̀lánà ṣe Adam. Mọ̀lánà ṣe Kamaluddin. Ṣé Yusuf Al-Arbaji. Ṣé Isa Jíbíjí Sùlákàlándì. Àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. Àwọn tó wà láyé tá ń jẹ́ àlùbáríkà àwọn kọ́nà kó jẹ́ ká rí wọn pẹ́. Bẹ̀rẹ̀ látòrí bàbá mi tó bí mi lọ́mọ Mọ̀lánà ṣe Abu Sharif. Ẹ bá sọ pé àdá àwọn ọmọ ayé ọ̀tọ̀. Àti iye àwọn àgbàlagbà tí a mú mi mọ̀ ní iwájú wọn, pàápàá jùlọ àwọn tí wọ́n wà lórí ìkàlẹ̀. Bẹ̀rẹ̀ látòrí bàbá mi Ojus. Ọlọ́dẹ ayé pẹ́. Bàbá mi kọ́kọ́rọ́ àlìjẹ́ náà. Ọlọ́dẹ ayé pẹ́. Mo fún wọn kí gbogbo ẹ̀yà àgbàlagbà láti mọ́ bínú. Mo kọ́ tán ni. Ọlọ́run kò jẹ́ ká rí yín pẹ́. Mo fi ti alájà wa Bàrí ti dé. Àṣàbí ìyá Àṣàbí. Obìnrin tó níwà yẹn. Wúmà yẹn ó ti wà respective. Wàláì kò síbi tí mo ti rí alájà Bàrí ti dé bí ṣé wọ́n pàdé lórí tó. Wàláì alájà mo pọ́n mi lébi. Tí ì sì jẹ́ nǹkan kan. Ọlọ́run ní jẹ́ jọra yín lójú alájà Àṣàbí. Ọlọ́run ní jẹ́ jábọ̀. Mo fi kí alájà wa ìyàwó wákà. Mọ̀mọ́ ní alájà Hafsat. Mo kọ́ lólùfẹ́ yìí. Alájà wa Oniwaasi àti gbogbo jọmọ́. Mo kí bàbá wa Ọpẹ́ Ifá àti ájì àwọn. Ọlọ́run sọ gbogbo wa dé láyọ̀ àtàlàáfíà. Wọ́n ti lọ́pọ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Islam Women Wing àbí àwọn ni wọ́n ń ṣe Ramadan lecture wọ́n sì ní àwa obìnrin ní ká bá sọ̀rọ̀ ẹ dápẹ́ yóò wà nílẹ̀bí. torí ká aláwọ̀ obìnrin la fẹ́ bá sọ̀rọ̀ àwọn dájú wa ò sí fẹ́ jẹ́ ní obìnrin yóò gbọ́rọ̀ àwọn obìnrin tó bá wà pẹ̀lú ìlú ọkọ̀ yóò wà nílẹ̀bí mo sọ pé sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ wọn sẹ́yìn. bọ̀dá tó dé fẹ́ sàfihàn wọn fẹ́ dàgbé orú ọlọ́run ló fọwọ́ ṣe. wọ́n ní ká bá àwọn obìnrin sọ̀rọ̀ kí ni tó lè sọ ọ́ di obìnrin rere lọ́dọ̀dẹ ọkọ. Ẹni bá máa ń tẹ̀lé mi dáadáa lórí Facebook mo sọ̀rọ̀ kan síbẹ̀ láìpẹ́ òkè fọ́sẹ̀ méjì wípé àti motivational speaker
àti aafaa àti pásítọ̀ tí ń sọ fún ọ pé ìwà yìí ló lè wù tí gbèsè ayé lọ́kọláya rẹ tí òfin ní bákàbákan tó òfin ní kò ní ọkọ àbí tó òfin ní kọ ìyàwó ìyànjú náà gbà wò. àkọọ́lẹ̀ ti dúró ọlọ́kọ méjì ò ní fẹ́ mẹ́jọ ẹlẹ́yọ̀ ọ̀pọ̀ ò ní kúrò bẹ́ẹ̀ àti tí kò bá pa síbẹ̀. Bọ́lọ̀ tóbi bí ìyá ìṣe bọ́lọ̀ tóbi. Àmọ́ àwa nítorí wípé àkọọ́lẹ̀ ti bẹ̀ káwọn kọ́ ra wa lẹ́sìn káwọn kọ́ ra wa láyédé ká sì mọ lè gbára wa nímọ̀ràn. Tó o bá fẹ́ jẹ́ obìnrin gidi ogún ìṣẹ́jú ọ̀mọ̀ tọ́ ọlọ́wọ́ alájà tó bá ti àṣà nítorí ètò tí wọ́n fẹ́ ṣe àti pé kò sẹ́ni tí ó dáná fún baálé mi. Nínú ogún ìṣẹ́jú yẹn wọ́n fẹ́ sọ qualities mẹ́rin àwọn nǹkan mẹ́rin tá a lè bá lọ́wọ́ obìnrin tàbí sọ wípé obìnrin gidi ni. Alákọ̀ọ́kọ́ nínú rẹ̀. Àlẹ́ ọwọ́ mi ni àǹtẹ̀kùn náà ìbàdàn tún. Àǹtẹ̀kùn náà ìbàdàn tún. Tó o bá fẹ́ jóbìnrin gidi, obìnrin alálùbáríkà tí ń tà ń pè ní ìbádà ìjọsìn fọ́lọ́wọ́ ọba tó bá ti bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀. Tó bá ti bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ó sínú quality ó sínú àwọn obìnrin fọ́ ní quality tó dáa. Àǹtẹ̀kùn náà ìbàdàn. Obìnrin mi ò ní ijó tí ọkọ rẹ̀ bá yàn kó tó mọ̀ pé kí ní kan bẹ̀ tí ń Jésù. Nígbà tí ìyàwó rẹ̀ ń dùn, o ò sí lọ́hùn, o ò pè lọ́hùn, o ò ṣàtẹ̀sùbà, o ò ṣàkùránì, o ò ṣàdàláìlù, o ò ṣàkùránì. Ó wá dìgbà tọkọ ẹ̀ fọ́ ẹni tó wá ní káà. Ibi tí bí ní kí mẹ́fà lọ sí mi rèé. Àǹtẹ̀kùn náà ìbàdàn. Tó o bá jẹ́ ní tí sí lóhùn tẹ́lẹ̀, kò ní bọ́ lójijì. Torí yóò sì yí ọ wípé ẹni tí bá wọn ń sin náà lọ́nà máa ń bẹ̀ wò. Àǹtẹ̀kùn náà ìbàdàn. Bó o bá máa ń sin lọ́hùn dáadáa, kábùrú tó ṣọkọ rẹ̀ ọ́ rí. Àǹtẹ̀kùn O ò ní lọ dìyàwó bàbá oníṣègùn. Àbá kí nílẹ̀ ọjọ́ ti lọ. O ò ní lọ dìyàwó bàbá oníṣègùn lórí pé ọmọ ẹlẹ́sẹ̀ tuntun kọ̀ọ̀kan lórí ẹ̀kọ́ kan mi kiri àtẹ̀kùn náà àbìdá àgbo wọ́n fẹ́ jẹ́ obìnrin alágbàdà tí ó jèrè ọmọ mọ̀ sí lọ́ọ̀ dédé. Irú ọ̀rọ̀ yàn kò pẹ́ lọ́wọ́ wa mọ́. Àwa obìnrin adèlà afẹ́ jèrè ọlọ́run afẹ́ jèrè ọkọ afẹ́ jèrè ọmọ ọ̀nà wa dà. Gbogbo òyìn ká kò sójú yìí ò fàyè lẹ̀ fún wa láti ṣàlùwà lámọ́. Ẹ gbọ́dọ̀ tóbi mọ́. Ẹ dàgbà ṣoge. Ẹ gbọ́ àwa obìnrin la ń lóge. Àmọ́ gbogbo oge tó bá ṣe tí ó yọ kúrò nínú ábìdá tí ó yọ kúrò nínú ẹni ọlọ́run ìwọ tètè yọ oge òkú òkú ọ̀gbọ̀n láyé àti láyé kìí àmọ́. Àkọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì nínú Allahu Akbar. Ẹ gbọ́dọ̀ tóbi pẹ̀lú. Ètò sọnù láyé wa àwa obìnrin mi ò lè dúró sùúrù lérè mọ́ ọlọ́run ṣe ògbóni. Àǹtẹ̀kùn náà ìbàdàn. Àmì sùúrù mẹ́ni kì í ṣe sùúrù tí mo ní òní pé mo gbẹ́kọ̀ọ́ lẹ̀ kẹ́ran wá máa jẹ́ kó wá ní ọmọ ẹlẹ́yà ní a ní sùúrù. Àǹtẹ̀kùn náà ìbàdàn. Sùúrù ta ni ó ní wípé ìwọ ọkọ tí màá fẹ́ kọ́ ni wàá fẹ́. Èmi lè fi ọkọ tó já sí wípé tó bá pàdé rẹ̀ lọ́nà ó fi tọrọ ọkọ. Àmọ́ ṣé o tẹ̀lé mi wọlé? Ṣé mo tẹ̀lé ọ wọlé? Ṣé ọmọ tí òun gbà mọ́ra? Àìfẹ́ ní ìgbà mọ́ra wa mọ́ ni. Ó ní òjì afẹ́ dúró ní ọkọ mọ́. Lẹ́yìn bí mo ti ṣe sọ kádàrá síwájú. Kádàrá síwájú lóòótọ́. Àmọ́ ṣé sùúrù tiẹ̀ náà tó? Wọ́n ti fẹ́ dá wà sísí méjì ẹ̀yọ́bọ̀ àdínábì. Sallallahu alaihi wasallam. Ìyá mi bàrí ti dé. Ẹ̀yin lẹ́gbẹ́ mi lórí wa. 20 minutes mo sì fẹ́ lò. Ẹ mọ̀ bá àwọn aago. Àwọn tó ń bá yín sọ̀rọ̀. Àǹtẹ̀kùn náà ìbàdàn. Ó ní gbogbo obìnrin tó fẹ́ jèrè ọlọ́run. Àkọ́kọ́ tí ìyá àkọ́kọ́ jèrè kò jèrè ọlọ́run. Bó o bá ti jèrè ọlọ́run kò jèrè ọkọ. Lẹ́yìn náà kò ṣẹ̀ wá jèrè ọmọ. Obìnrin tí ò bá ti ní sùúrù kò lè ṣe kíni kò lè jèrè ọlọ́run. Bó o bá sì ti jèrè ọlọ́run kò lè jèrè ọkọ. Bó o bá ti jèrè ọkọ kò ní ẹ̀ kò jèrè ọmọ. Àìní sùúrù wa mọ́ kí ló tí ì rí? Kí ni mo tí ì rí? Tó ti dòkú no me dey stay in that marriage anymore. Mi mọ̀ kọ́ sáwọn ẹgbẹ́ mi ti ṣe náà kí wọ́n jókòó sọ pé náà. Ṣorí ibi tó ń sá lọ yẹn wọ̀n ní ìdí ẹ obìnrin ti pọ̀ láyé.
ìwù bàbá wa ọpẹ́ fánìsì wo ìbò bẹ̀bẹ̀ tó gbé sẹ́gbẹ̀. Ẹ̀gbọ́n lọ tóbi. Wọ́n wá nǹkan tó da wọ́n rán mẹ́gbẹ̀ ìwọ ọ̀kan áfà fọ ọ̀kan àbáfà tiri kan ò fẹ́ kúrò ní ọkọ̀. Lórí ìṣòro kékeré. Mi ò support violence nínú marriage. Kì í ṣe kọ́kọ́ nínú òun lárí rẹ̀ mọ́bìnrin là ń wí. Àmọ́jọ́ tọkọ bá rí kékeré ṣe sùúrù pẹ̀lú rẹ̀ ní ìjọ tọkọ bá ṣe àwọn ọkùnrin nígbà míì wọ́n tẹ̀lé fẹ́ tẹ̀sí ẹ̀ wò. Ọkùnrin bá gbèsè ọkùnrin dé obìnrin àti ọkùnrin lónà kò nífẹ̀ẹ́ mi mọ́. Let me find my way. No. Ṣe sùúrù. Obìnrin alálùbáríkà máa ń ṣe kí ni ìmọ̀ ṣe sùúrù. Ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀. Àwọn tẹ̀kún àtà ìyàtọ̀. Ṣáà àdìyànà nínú tí dàgbéyàwó rẹ̀ ó ní pé àtàwọn ṣe sọ̀rọ̀. Ẹni tí ò lè ṣe ásẹ̀kùtìrù náà ọlọ́run mo fi okúrun. Kò lè ṣe ásẹ̀kùtìrù náà ọlọ́run mo lé péǹtì. Ní ọ̀sẹ̀ sọ́ọ̀rì fọkọ̀. Ẹni tọ́lọ̀ kò jọ lójú. Amóbìnrin alálùbáríkà. Obìnrin tí ó ṣoríire. Àǹtẹ̀kùnà Ìyàtọ̀. ó jẹ́ ẹni tí ó mọ̀ tọrọ ìdáríjì. Tó o bá ṣe lọ́wọ́ ó tọrọ foríjì lọ́dọ̀ rẹ̀. Mò ń kó tọ́lọ́wọ́ àti tọkọkọ̀ ojú kan náà ni. Àmọ́ tàbá gba tọ́lọ́wọ́ wọlé ẹnu ní òun pé èèyàn lásán lọkọ̀ ọ̀fà. Ẹ̀gbọ́n náà tóbi. Allahu akbar. Obìnrin tí ò bá ti lè ṣe sọ́ọ̀rì nínú ayé. Wọ́n sọ pé orogún ìyá rẹ̀ lórí ọkọ̀ ilé ọkọ̀ o. Olóbìnrin yóò sọ pé ìyá lè mọ́ mi ni. Wọ́n ti sọ pé mi ò ní rí ọkọ̀ tó kókò. Bí ìyá lè mọ́ mi rà bí ìyàwó mọ́ mi rà bí ìyá ara mọ́ ìyá ara fa. Tẹ̀sí ọjà ń bọ̀ tó wáyé kó ti gbé ẹsẹ̀ pé tí wọ́n bá lé wà tó bọ̀ ọjọ́ aṣáájú ayé àtọwọ́ ànábì wa kọ́ mọ́dù. Sallallahu alaihi wasallam. Aláìsí bóyá wọ́n rí ọkọ̀ gbé. That word I am sorry ó lè jẹ́ kí ìgbéyàwó rẹ̀ dúró. Bó o bá ti wá lè sọ I am sorry ó lè jẹ́ kó o mọ̀ ṣí kiri ó sì lórí mẹ́sàn-án. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀. أن تكون حافظة للغيب والأموال زوجها. Ẹ̀yọ̀ wà nábì. صلى الله عليه وسلم. An takuna hafizatun lil ghaibi. Wọ́n ní kẹ́ ẹ jẹ́ ni tí ó mọ̀ pàbí kọ̀kọ̀ yẹn mọ́. Ẹ̀yọ̀ wà nábì dáadáa. صلى الله عليه وسلم. Níbi táwọn kan ti ń dáṣà pé kò lè ní ohun tẹ́gbẹ́ ní. Kò lè ní ohun tẹ́gbẹ́ ní. Obìnrin tó lọ́kọ tí ò lálẹ́ fún kò lè ní ohun tẹ́gbẹ́ ní. Tó bá ti lọ́ọ̀kì sílẹ̀ tó ti lọ́kọ nílé tó ti ń yáde káàkiri wà ní máàyì ó ìṣòbìnrin gidi. Àti ìjèrè ọmọ rẹ̀ yóò nira kì í ṣe pé abiyamọ lèmi náà mi ò lè sọ pé kábíyamọ má jẹ́ èyí. Torí mi náà mọ bí ti rí lára aṣọ àti wọlébọlé wọlé méjì. Ẹ̀yìn wà nábì. صلى الله عليه وسلم. Lẹ́yìn tí ń túmọ̀ sí pé oríire tí mo fẹ́ fún yín ni mo fẹ́ fúnra mi. Ìwọ tó bá ṣì gbọ́gbọ́ nǹkan ṣépè tí ẹ ní ó di tiẹ̀. Yorùbá nábì mọ́. Àtẹ̀kùn náà máa bí bọ́ọ̀lì lọ́wọ́ yìí. Obìnrin alálùbáríkà ò ní máa lọ pọ̀tùpọ̀tù káàkiri nítorí àdàádà ayé. Èmi náà fẹ́ dàbí lágbájá. Mo fẹ́ máa wọṣọ bí lágbájá. Ẹlòmíà nítorí ọmọ lòun fi ń ṣe. Ẹgbẹ́ rẹ̀ kọ́ nítorí ọmọ rúbí ọ̀tà láàrin ọjà. Ẹgbẹ́ rẹ̀ kọ́ lóbìnrin tí rúbí sọ pé ní ìtọ́ra burú sí àkókò obìnrin tí lẹ́bi ẹ̀ ní fìnira tọ́mọ. Ẹ ṣàmì ni. Ẹ̀yin láti wọ́n náà ẹ̀ ní fìnira tọ́mọ. Àṣì ní fìnira àní fi jẹ́ wọ́n mọ́. Àlùbáríkà lọ́bì lọ́dọ̀ Ọlọ́run. Àkókò òkú òbí tó o bá fẹ́ rí ọmọ ìyá mi tàbí ìkọ̀kọ̀ yẹn mọ́. Má ṣe ọlọ́kọ̀ọ̀kan òkú kọ́ńbọ́ọ̀dù. Ìwọ́n náà lè tẹpá mọ́ṣẹ́. O lè tẹpá mọ́ṣẹ́. O lè tẹpá mọ́ṣẹ́. Ó sì lè gíga. Láì ṣe bọ́ọ̀kùnrin kan bọ́ ṣe kiri ẹ má jẹ́ orí ikú mi inú àwọ̀. Láì ṣe bọ́ọ̀kùnrin kan ń bọ̀ ọmọ lè káàkiri ibo tí wọ́n lè bu àwọn ìyàwó wọn. Wọ́n bu ọmọ ọ́fíìsì wọn. Ìwọ́n sì mọ nítorí pé ọmọ rẹ fẹ́ jẹun ni. Tó o bá sì ti dìde tán, wọ́n mọ ròyìn rẹ fúnra wọn ni. Yàtọ̀ sí pé wọ́n mọ ròyìn rẹ fúnra wọn. Wọ́n tún mọ wá àwọn lẹ́kọ̀ọ́ tún mọ wá kàbúrú díẹ̀ fún wọn torí pé wà látẹ́kọ̀ọ́ bízì náà ní Kùránì mi. Mo fa gbogbo yín náà bẹ gbogbo ẹ̀yin olóore ta ńlá yà gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́. Tẹ́ ẹ bá fẹ́ wá ẹgbẹ́ wa nígbà yóò rán sí mi. Mo fẹ́ ràn bọ́mọ iṣẹ́ kọ́ ni mo fẹ́ ràn lọ́wọ́. Ẹ ràn wá lọ́wọ́. Ẹ mọ̀ ṣe àtìlẹ́yìn wa mọ́ kò dà. Ẹbí dárí àwọn tẹ̀ fún wọn pé wọ́n ti lọ́kọ́ lé. Àwọn tó ń jẹ́ sí ibùmọ̀ dànù wọn tí báwọn tẹ̀ fẹ́ wọn. Wàláhì iṣẹ́ rẹ̀ ni tẹ́ bá fẹ́ wọn. Wá sí mi òjò báyìí lọ láàrin ìṣẹ́jú méjì. Ọ̀dà. Kí n tún wá máa tẹ̀sẹ̀ wálé
wàyàwó ìzọ́wọ́sá ẹ̀jẹ̀ sáré sọ́ọ̀tù kékeré kan gbogbo ẹ̀yin obìnrin tó já sí pé ẹ̀yin ò kí ń ti ọkọ yín lọ síbi oríire ìyá àwa ọpẹ́ ifá nígbà tí wọ́n dé bí wọ́n sọ fún àfà pé ní orúkọ àwọn àtọ́kọ ọkọ àwọn àbí obìnrin yìí ní ilé tó yóò wọ́ ọkọ rẹ̀ lọ gbogbo obìnrin tí ò bá ti lè jẹ́ mọ́níjà ní ìgbésí ayé ọkọ rẹ̀ kì í ṣòbìnrin gidi. arákùnrin kan àfà kan láàrin ìṣẹ́jú wọn ó jẹ́ olùsìn lọ́run ẹ̀ nígbà níbi. sallallahu alaihi wasallam. ó ti sin lọ́run fúngbà tó pẹ́. ẹ máa wọ àfà àgbà yẹn tó bá fẹ́ sin lọ́run tí wọ́n lọ inú gbó tí wọ́n lọ pé lọ́run. ó wá lọ sínú fún yẹn fúngbà tó pẹ́. ìgbà tí ó dùn ó dín báyàwó rẹ̀ ni ó sọ fún ìyàwó rẹ̀ fún ìwọ ìyàwó mi mo máa ṣe oríire mo máa ní àlámọ̀ ìsìjàmbá ọlọ́run lóhun fún mi ní ẹ̀bùn mẹ́ta ilé ẹ̀bùn náà ní wípé kó fáyà kó lọ náà ṣàkóso ilé àwọn amúnú ìlà. هذا شيء أن يكون له àmọ́ èyí sọ fún ìyàwó rẹ̀ wípé ọlọ́run bá lóhun fún mi láṣẹ mẹ́ta kí n fi béèrè nǹkan mẹ́ta tí mo bá fẹ́ wípé gbogbo tí bá sì ti béèrè ọlọ́run ló ṣe fún mi. ọlọ́run ló fà kẹ́sì. ìyàwó rẹ̀ wá ní ọjà ọkọ mi ẹsẹ̀ kú ṣẹ́ máa obìnrin ó pẹ́pẹ́ fúrú tá a bá fẹ́ gbà kán lọ́wọ́ ọkọ ló kó síbi ló kó ta ló gun yan ló gbómi sílé rẹ̀ lóṣù tó fẹ́. ìgbà tó dà ní òun ó fọwọ́ ra ọ̀dà àkàkọ́ lórí pé baálé mi olówó orí mi dákun ṣàánú mi mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ̀ ni. ọkọ wa ní àmọ́ ìyàwó mi kí ló fẹ́ tọrọ tó ní kó máa kólẹ̀ ó ní ẹ̀yọ́ kọ̀ mi ó ní pé mo burẹ́ wà ọkọ ní bẹ́ẹ̀ ni ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ó ní ìlú wa fẹ́ bẹ́ẹ̀ ojú tì mí. dákun nínú àṣẹ mẹ́ta tí ọlọ́wọ́ bá fún ẹ ó sì lẹ́yọ̀ kan ṣe lẹ́yọ̀ kan náà ni lu ẹyọ̀ kan fún mi bẹ́ẹ̀ kí n ti ẹ̀rẹ́ wà lẹ́ẹ̀kan náà lọ́kọ̀ bá wọlé ha ó tọrọ owó kan bẹ́ẹ̀ ó dà ọkọ bọ́ síbi tí ó ti sọ ó sọ fọ́lọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ obìnrin náà sì di arẹwà ìgbọ́lọ̀. nígbà tó ní ijọ́ kejì ní má bàa fà mí fàágùn sígbọ̀n yẹn ìyàwó múra ìpè mi mo ti beautiful ẹ̀wọ̀n mo bó ṣe mọ́ ni mo fà ìlóhùn bí àṣà bíbà yìí ti dé àjẹ́ wọn bọ́ta ló bá múra ló bá ṣe ṣeṣe ẹ̀wọ̀n bá ṣàbíṣe máa rìn tí ó mọ ìrora tí ó mọ bẹ́ẹ̀ lòun náà múra ló bá mú nílé gbogbo ìlú èmi ni mo ti dáa tó yìí kátó pọ̀ ìròyìn ti dé ní ọba ọba wa wò pé níyàwó àfọ àtòbúrẹ́ àwọn níbẹ̀ ẹ lọ pé wá fún mi. ọ̀pẹ lọ́dọ̀ ọba ní ẹ lọ tì í mọ́bì kan ní kó wẹ̀ ẹ̀kẹ́ sì síbẹ̀ kó mọ́ gbádùn ọba ń bọ̀ wá tura ẹ̀ gbọ́dọ̀ tó mi. nígbà tó ti mọ́ bẹ́ẹ̀ ìròyìn ti kan àfà nílé ọba ti gbẹ́sẹ̀ lé ìyàwó rẹ̀ àfà bá yà á lórí orí ẹyọ kan tí mo ṣe ìyàwó obìnrin yẹn fáyìn ìyàwó mi fáyìn ó dá ọlọ́run ìgbà kan amúlùú ìdá ọ̀dà ṣe yá. ayékùn lẹ́yìn kó báyọ̀ kó. ó bá jẹ́ pé ẹwà tíyàwó mi ní lẹ́nu àná sàárọ̀ yìí ní jọ ẹ́ lórí ọlọ́pàá nínú sọ́dọ̀ kan. ẹ̀gbọ́n tó bí wá. ìyàwó ẹ̀fọ́ àbọ̀dọ̀ kọ sínú ilé ọba ṣe mítìnì tán bàbá ti rọrùn ó fẹ́ lọ tura bàbá wọlé ló bá dọ̀wọ́ ẹ̀gbọ́dọ̀ tó. lọ́ba ní ọ̀pọ̀ mọ́ wọn sójú mi ló fi bẹ̀rẹ̀ wà wọlé kí ẹ̀ ti rere bọ́ta wọn bá ti bọ́ta amúnáwó ògbà lápáyé obìnrin náà ó mọ̀ lọ́lé ló bá mú eré bíi òdìlé ẹ̀mọ́ bọ́ ọ̀bọ sí wọn bó bí sẹ́ wọn fò sókè nì ọlọ́run dákun wọ́n jẹ́ ẹ̀ràn wá ó dọ̀bọ̀. ló bá lọlé àbá ní òtẹ́ gbà sílé mọ́ pé tàbí òfin ọ̀bọ̀ ìwọ́n tó disappoint mi láàrin alẹ́ àná sáró ipò tó ti fáìn o tún wá rè ní kiri àdúgbò ọba tó wá gbẹ́sẹ̀ náà ó sì táyé ìrànà ìbẹ̀lẹ́sẹ̀ tiẹ̀ náà mọ́ bọ́ọ̀bọ̀ ìṣó ẹ̀gbọ́n náà tóbi. ilé ìdákun àṣẹ ti di mélòó tó bá ti lò àṣẹ wá kú mélòó ẹ̀dá fi tàn yókù lẹ̀ ká máa sọ lọ́jọ́ iwájú. ẹ̀gbọ́n náà tóbi. àṣẹ ọ̀pá tó kù àwọn ẹbí bá pé wọ́n bá pé lọ́ba ilé àfáà ló ṣe dákun ṣàánú wa ọmọ wa ni ìyàwó rẹ lẹ́yìn ọmọ mẹ́fà níbo ló tún sí. àfáà wo kì ó wo ni tótọ́ àwa lọ sọ ìdílé ọmọ àmúrú ìdá ọjọ́ ṣe yán. ayékùn lẹ́yìn kó báyọ̀ kó. làbá àbátún ní ọlọ́run òwò ṣàṣàánú rẹ̀ bó ṣe wà ń gbà ní òbúrẹ́ wà ní tó dúdú tìdítìdí tẹsẹ̀tẹsẹ̀ síwájú òòrùn bá sọ ní bẹ́ẹ̀ padà. lọ́wọ́ pẹ̀lú. ọlọ́run bá sọ ní bẹ́ẹ̀ padà. kí ni gbogbo atótó nu ọmọ ẹlẹ́hà
gbogbo obìnrin tọkọ rẹ bá ní nǹkan tó wá tara rẹ sọ́ọ̀nù wàláhì ò lè jòyè ọmọ. owó lọkọ rẹ ti ní tẹ́lẹ̀ ó wá dénú lé òbá mánéèjì ẹ̀ dáadáa kó tó fẹ́ olówó ni ó wá dé lódò olórí ikú nìwọ gan náà. nǹkan dáadáa kọ́lọ́kọ rẹ ti ń ṣe tẹ́lẹ̀ ó dórí rẹ ó wá dórí rẹ ó ṣe kú ó tó bá fi mọ̀nà kú ó bá fàdúrà fún ẹ̀wù àfáà ti lọ bóyá 20 years ló lọ lò nínú igbó ó sì ṣàgbákò ẹ̀bùn tọ́lọ́wọ́ bá fún láàrin 20 years ó sì dánù láàrin ọjọ́ kan. lẹ́nu alẹ́ àná sàárọ̀ ìyá alágbàkọ̀ lóbìnrin ní ìfá. ọkọ̀ yóò ṣe gbé mílíọ̀nù wọlé bá ṣe ra sọ 50 mílíọ̀nù rẹ̀ ló kọ́ fá. ìwé kọ̀kọ́ dámọ̀ rẹ̀ ní fá. gbogbo àwọn obìnrin tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe wá lórí ibú o. àtẹ̀yìn àti gbogbo etí tí wọ́n nà tójú tí ń wò ní lágbára ọlọ́run á